but they have set up 13-man committee. Live now, we are at Sango, Iyana Poli. We are there right away. Ṣe bẹ̀rẹ̀ tí wọ́n fi ẹ̀hónú hàn ó kálukú ló bẹ̀rẹ̀ yìí o. 1 minute bow down for Mohbad. Presently we are at Sango Junction in Yanapoli, the Polytechnic of Ibadan. That is ariwo justice for Mohbad. Ìdájọ́ òdodo la fi náà lẹ́gbàá tí àwọn ọ̀dọ́ ń pariwo yẹn. Tóníkálùkù túyáyá. Lónìí ọjọ́rú ọjọ́ Wednesday on the 28th of September. Lóníkálùkù fi ṣẹ́ òjò ẹ̀ lẹ̀ tó sọ wípé tó bá dé bá mú ó ti dé bẹ́ẹ̀ nu. Ọ̀pọ̀ àwọn tẹ́ ń wò ń bí lẹ́rìí wípé wọ́n jẹ́ ọ̀dọ́. Àwọn náà túyáyá wípé ẹni tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí ẹgbẹ́ wa ni. Léyìí tó jẹ́ wípé ó sì di dandan ká rí i pé ìdájọ́ òdodo wáyé. Àwọn wo gan ló lọ́wọ́ nù kú. Ẹ ṣeun púpọ̀ tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa. Thank you very much for still staying with us. We are live at Sango now. The express going to Samonda, you are your job. That is where we are present. As you can see, the youth, they troop out in thousands. They converge together so they can get justice for Mohbad. On the 12th of September in the evening, sábàgbàgbé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án, oṣù táwa náà ní lọ́sẹ̀ tó kọjá lọ ọjọ́ Tuesday. Ìròyìn ọ̀hún jáde wípé Mohbad mọ́lẹ̀ ó kú. Ó kọ́kọ́ ń ṣe àwọn èèyàn ní àyín pé ṣé lóòótọ́ ni bó ló ṣe fẹ́ jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó fi di bí ọwọ́ alẹ́, ìròyìn ọ̀hún ti tàn ká. Oríṣiríṣi àwọn gbajúgbajà ìlú mọ̀ọ́ká làwọn náà ti ń fi sí ojú òpó wọn. Lóníkálukú tí wọ́n rí wípé ó dà pé eléyìí kì í ṣe eré mọ́. Nígbà tó di ọjọ́ kejì ọjọ́ 13 oṣù kẹsàn-án bákan náà, la rí wípé wọ́n ti gbé òkùtù ara Mohbad ni wọ́n ti gbé tó di pé wọ́n lọ sí ìlú Ìkòròdú. Ẹ wo àwọn ọ̀dọ́ yẹn bí wọ́n ṣe túyáyá jáde tí wọ́n fi ẹ̀hónú hàn. Ìmọ́lẹ̀ justice for Mohbad. Lára àwọn àkọlé tí wọ́n gbé lọ́wọ́ pé ìmọ́lẹ̀ justice for Mohbad. Justice for Mohbad láriwo sí oníkálukú.